irú kí leléyìí ọwọ́ ọlọ́pàá ti tẹ bàbá tó bá àwọn ọmọ bíbí inú rẹ̀ méjì sùn. Ìjọba ìpínlẹ̀ Enugu ti kéde pé ọwọ́ àwọn ti tẹ ọkùnrin kan tórúkọ rẹ̀ jẹ́ Ozioma Okonkwo lórí ẹ̀sùn pé ó ń bá ọmọbìnrin rẹ̀ méjì tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 2 sí 5 lájọṣepọ̀. Okonkwo ló jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Imo tó ń gbé ní Enugu. Ọjọ́ Sátidé ọjọ́ 25 oṣù kẹwàá ọdún yìí ni ọwọ́ tẹ̀ nígbà tí àwọn kan fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Eléyìí ló di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Enugu tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ kékeré fi síta lọ́jọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, àfúrásì náà wà lákọlò àwọn ọlọ́pàá báyìí àti pé àwọn yóò mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ tí ìwádìí bá parí.